mo kí wa káàbọ̀ sórí ètò iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn Nua Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa kálọ. Orúkọ mi ni Túnde Àkárìgbò. Adéọlá Adébọ̀wálé ọmọ Ògúnadé. Iṣẹ́ olùkọ́ ni. Iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe. Ó earn respect, ó earn respect, ó ń bu ọlá fún ènìyàn. Mo ti rí àwọn ọmọ tí mo kọ́ tí wọ́n ti ṣe tán dẹ̀ ń ṣe dáadáa sí mi nígboro. Pápá ìgbà tí máa ṣe ìgbéyàwó mi, gbogbo àwọn boys tó ṣe groomsmen mi, àwọn ọmọ tí mo ti kọ́ nílé ìwé yìí tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní pàápàá. Tí mo rí ọmọ kan tó tẹ ọmọ ẹ̀ rẹwà gan, mi mọ̀ pé lára àwọn ọmọ tí mo ti kọ́ nǹkan tí máa dẹ̀ rí tó dẹ̀ máa ṣe nígbà tá a dẹ̀ máa kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wa ń ṣe lọ́mọ máa kúnlẹ̀ ẹsẹ̀ méjì lójú títì Olísà ní ilé gbàgbé. Ọ̀pọ̀ ìgbà tí àwọn ọmọ tí mo ti kọ́ sẹ́yìn tọ́kọ̀ pè mí pé uncle ẹ jọ̀ọ́ ẹ máa sẹ́ndì kíni account number yín tó dẹ̀. Tó bá ní ìwé ẹ lọ́wọ́, tó bá kàwé àbí tó kọ́ṣẹ́, wà á ti kọ́kọ́ ní guarantee pé ọjọ́ ọ̀la ẹ̀ ó ti dára. Dandan ni ìwé kíkà o, túláàsì ni. Àwọn tó wà láyé àtijọ́ gan tí wọn ò kàwé wọ́n ń kábàámọ̀ wípé káwọn ò bá dẹ̀ ti mọ̀ káwọn tẹ̀ bó tẹ̀ ju 2 mẹ́ta káwọn tẹ̀ ṣe nínú ìwé kíkà ẹ̀. Tó bá fi ìwé sílẹ̀ tó fi gbogbo ìwé ẹ tó fi ṣe yahoo tó fi ṣeré, tí nǹkan bá wá wọ́ ní ọjọ́ ọ̀la, kí ló fẹ́ padà fẹ̀yìntì? Iṣẹ́ wa, owó wa, ohun àmúyangàn wa ni.